Nikale. And you know the 5 and 6. Now, Otola, lower Pasonican. Comment di ariwo yóò dórí Sulemanu but lórí Paso nìkan a fẹ́ gba 500. Lórí pé Paso nìkan Alaaji Ọ̀túnla máa bọ̀ ẹ dìde ẹ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yẹ jalaya wa kó sílé lélẹ́yìí Baraka ló jókòó yìí Alaaji Ọ̀túnla ní 100 nínú 500 ó kù 4. Allahu Akbar, 400. Yeah, bàbá láti Ìlọrin mo ń bọ̀ bàbá kíní kan ní kẹ́yìn mọ́sálásí afáṣẹ́ èèyàn Paso tinú tọkàn ẹ dákun èlò ló wà mẹ́sà èlò wàásù 150 ó kù 350 kó sílé ọ̀yà mo ń bọ̀ arógun mọ́sà òun ló ń bá kó pọ̀ kọ́lọ́njó jiná. Àmín. Síroko à ń bọ̀ bàbá wa Túnjí Síroko à ń bọ̀ bàbá wa Kósílé 100 owó Paso kù 250. Àwòrán mo lè ṣe lójú Suleiman lẹ́nu ọlọ́yọ̀ọ́ ọmọ ìlú mi náà ni a kò palẹ̀ mọ́ ìrọ̀rùn níjọ́ náà jẹ́ ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Ó yá kó ń bẹ́ẹ̀ dákun mọ́jà wọn fún pé mo pẹ́ Alaaji Ọ̀yọ́ 100,000 ọkọ̀ 150 owó Paso kù 150 bàbá wa Síroko àwọn tá bá bá sọ̀rọ̀ pọ̀ àwọn tí wọ́n bá sílẹ̀ ìwà máa pọ̀ débi pé láyìlá ṣe bá ní gèlè báyìí bẹ̀kú ni báyìí. Alájà wa Salawat $50. Allahu Akbar. Ẹ bá ń gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. Bàbá Síroko 50,000 bàbá ẹ bá mú àká nàbà jáde ó di 400 owó Paso kù 100. 100,000 naira. Owó Paso kù 100,000. Èló ni táwọn bàlíngà fẹ́ filẹ̀ ní owó Paso. Táwọn bàlíngà èló ló fẹ́ filẹ̀ nínú owó Paso. Bàbá ni ilá fi náà sọ bẹ́ẹ̀ wọ́n lè lò ní táwọn bàlíngà fẹ́ filẹ̀ Paso àbíkílá pé ẹ dákun ẹ fún ní bank Abu powerful PA owó Paso Alaaji wa Tajudeen Akọgun Lemboye oya ẹ má jọ pẹ́ owó Paso kù 150 náà nígbà tó kù 100 bàbá yìí ti 50 lẹ kù 100 nígbà tó bá ń bẹ́lẹ̀ ẹ̀ ní ṣe báyìí Lemboye life rẹ̀ lọ́wọ́ ọlọ́mú yín àṣírí tú báyìí life gbogbo yín ní wò bẹ́ẹ̀ ṣe jókòó ìpẹ́kúlẹ̀ tẹ̀lé wá ẹ̀ tẹ̀lé Paso ẹ̀ má wò rí ó yà tani Dèdè Abu 10,000 ó kù 90 tóun tiẹ̀ wá ṣé bá tiẹ̀ róhun ṣé bá róhun bó tiẹ̀ kéré ṣé bó mu wá ọ̀gá ńlá 50 Baliga wọ́n láwọn ti ṣe 50,000 ó kù 90 no wọ́n ti ṣe àti kà mówó tẹ́lẹ̀ ọ̀láì mo ti kà nítorí kẹ́ ẹ sọ pé mi ò kà ní $50 $50 yẹn ti bá fi kún 30,000 Alaaji wa Túnjí Síroko 50 ti wọlé 80 ọ̀dà àti nítorí ó pé àti tí ó pé ẹ bá ń gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. Alaaji
Tani. Kábíyèsí. Ẹ dákun dá padà bàbá wọn ni ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ bàbá kábíyèsí ẹ máa bọ̀. Máa bọ̀ kábíyèsí ẹ máa bọ̀ jàre. Kábíyèsí. Bàbá òkèrè. Bàbá ní ẹ̀sìn sùúrù. Bàbá wa láti Mushin wọ́n lẹ̀ kí àwọn fáìnì 30 kókún 20 ẹ̀ ó jẹ́ wàásù. Ẹ bá ń gbọ́ lọ́n tó bí kábíyèsí kankan oníṣẹ́mi yín ẹ jẹ́ wàásù ni ó pé abarika Al-Qur'an ó ń wà lè níbí yẹpẹ̀ oh God bàbá ní ìlà fi mọ́ sọ fún yín sẹ́yìn wàláì bàbá tó yá di o owó pàṣẹ ti gbé báyìí ẹ bá ń gbọ́ lọ́n tó bí ọlọ́mọ fara ní Paso. Àmín. Má fara ní Alájà Rukaya. Àmín. Má fara ní Suleiman. Àmín. Má fara ní Ọlábísí. Àmín. Àti last born. Àmín. La hawla. Wala quwwata illa billah.